the Lord. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àkókò tí a wà yìí, wípé ẹ jẹ́ kó ṣojú ẹ̀mí wa nínú ọdún 2025. Àkókò àwẹ̀ Lent period, tẹ́ ẹ jẹ́ kó ṣojú wa nínú ọdún yìí, ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Òní jẹ́ 30 ọjọ́ nínú àkókò àwẹ̀ yìí. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ títí di àkókò yìí, ẹ̀yin ni ọba tó ń pa wá mọ́. Tẹ́ fi oore ọ̀fẹ́ yín tẹ́ fi fún wa, ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. À ń lọ nínú ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí àkókò yìí ṣe sọ. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni fìtílà sí ipa ọ̀nà wa. Torí ẹ̀ ló ṣe ní mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi fúnra mi lọ. Ẹ̀mí mímọ́, ẹ gbé ọ̀rọ̀ yín ga lónìí. Àmín Jésù. Etí tó máa gbọ́, jẹ́ kán gbọ́ fún rere. Àmín Jésù. Ẹ̀mí ìrònúpìwàdà lákòókò ìrònúpìwàdà jẹ́ kó wọ inú wa. Àmín Jésù. Lópin ohun gbogbo, ẹ jẹ́ ká lè yìn yín lógo. Àmín Jésù. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí a gbé orúkọ Ọlọ́run ga, wípé ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àkókò àwẹ̀ yìí, mo gbà ládùúrà wípé yóò san gbogbo wa sí rere. Àmín Jésù. A wà ní àkókò lẹ́ǹtì nínú ọdún yìí. Ohun tí ẹ̀mí mímọ́ mú wá wípé kí n fi bá ẹ̀yin ènìyàn Ọlọ́run sọ̀rọ̀, òun ni ìtẹ́lọ́rùn. Torí nínú ayé tá a wà yìí, ohun tí ó jẹ́ àkíyèsí gbòógì nínú ayé yìí, òun ni wípé gbogbo ọkàn home and abroad ní gbogbo àgbáyé, àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun, gbogbo wa ti ní ọkàn ìgbàgbọ́ wípé kò sí òpin ayé mọ́. Ṣùgbọ́n mo ń fi àkókò jẹ́ kó yé wa wípé òpin ayé wà. Jésù dẹ̀ ṣì ń padà bọ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe sọ ìrètí ẹ̀nù pé tó bá máa dé yẹ kó ti dé tipa kan ń gbọ́, nìkan tó bí ìyá wa la ti ń gbọ́, kan tó bí bàbá wa la ti ń gbọ́. Ṣùgbọ́n mo ń fi èyí dá yín lójú gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́, òpin ayé ṣì ń bọ̀. Lẹ́yìn ẹgbẹ̀rún ọdún méjì tó pé, ẹgbẹ̀rún ọdún méjì ṣẹ̀ lé ní 25 ni nínú ẹgbẹ̀rún ọdún méjì. Tá bá dẹ̀ tún wá wò, tá bá wo ìgbà tí Ọlọ́run tó pàṣẹ wípé fún ohun tí Ábúráhámù ṣe, òun máa jẹ́ kí irú ọmọ rẹ̀ lọ sìnrú ní ilẹ̀ àjèjì fún 400 ọdún. 400 ọdún pé ó dẹ̀ lé ní 30 kí Ọlọ́run tó rántí wọn ní oko ẹrú àwọn ọmọ Ísírẹ́lì. Tá bá wá wò, àìtí lé ní 30 nínú ẹgbẹ̀rún ọdún méjì. Àìtí lé ní 30. Nítorí náà la ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ní òrèkóòrè, ní ojoojúmọ́, ní ìgbà dé ìgbà. La ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa nítorí ká má bàa tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà tí Ọlọ́run fi wá sí. Ìdí nìyẹn lára àwọn nǹkan tó dẹ̀ mú wá tasẹ̀ àgẹ̀rẹ̀ ní ayé tá wà yìí lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. Àìní ìtẹ́lọ́rùn ó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀. Ohun tí ọ̀rẹ́ mi ṣe èmi náà fẹ́ ṣe. Aṣọ tí ará lé mi kan wọ̀ mo fẹ́ wọ̀ ọ́. Aṣọ pàtí mo fẹ́ rà á. Irú fóònù tí wọ́n ń lò èmi náà fẹ́ bá ìgbà mu, mo fẹ́ bóde dọ́gba, mo fẹ́ lò ó. Irú bàtà tí wọ́n ń wọ̀ ní ìsinyìí rèé, òun lèmi náà fẹ́ wọ̀ sẹ́sẹ̀ mi. Bọ́n ṣe àwọn kan rìnrìn àjò, èmi náà fẹ́ rìnrìn àjò lọ ìlú òkèèrè. Èmi náà fẹ́ jápa. Gbogbo àwọn nǹkan àìní ìtẹ́lọ́rùn báyìí ó pọ̀ lóde ayé lákòókò yìí. Ṣùgbọ́n ohun tí mo mú wá fún ẹ̀yin ènìyàn ni wípé àwọn nǹkan kan ṣókùnkùn sí wa lábẹ́ àìní ìtẹ́lọ́rùn yẹn. Àwọn nǹkan kan ṣókùnkùn sí wa. Àwọn nǹkan tó ṣókùnkùn sí wa yẹn ni mo fẹ́ mú wá sí gbàgede wípé kí a lè rí, ká dẹ̀ lè mọ̀. Àwọn nǹkan tó ṣókùnkùn sí wa pọ̀. Bá bá wo inú Bíbélì, tí a bá wo inú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá bá jìjọ lọ sínú ìwé 1 Corinthians chapter, ẹ jẹ́ ká lọ sínú 1 Corinthians chapter 6. Ẹ ká lọ sínú 1 Corinthians chapter 6. Ẹ jẹ́ ká wo verse 12. Kí ló sọ? Nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ó ń bẹ ní òde, kí a ṣe àwọn tí
ó wà nínú ẹ̀yin ń ṣe ìdájọ́ wọn. kò wá ṣe àwọn tó wà, gbogbo ẹnikẹ́ni tó bá rin ìrìn àjò nípa ti àìní ìtẹ́lọ́rùn, ó máa ń fẹ́ ṣe ìdájọ́ nípa àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn bí kó lè rí nǹkan tiẹ̀ náà ṣe, káwọn èèyàn lè sọ ká ṣe bí lágbájá ló ṣe báyìí, ẹ mọ̀ pé kò dáa, ó ṣe ẹ̀ sọ̀rọ̀, ó ṣe jẹ́ tèmi lẹ̀ ń sọ̀rọ̀ lé lórí. Bí a bá ń sọ̀rọ̀ nípa àìnítẹ́lọ́rùn, ohun tó ń mú wá ó máa ń pọ̀, nítorí pé lábẹ́ ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ pé má lójú kòkòrò, abẹ́ àìnítẹ́lọ́rùn èèyàn lójú kòkòrò, nínú ibùjókòó èèyàn lójú kòkòrò, nínú jíjẹ mímu èèyàn lójú kòkòrò, nínú ohun gbogbo tá a bá ń ṣe ojú kòkòrò yẹn á fẹ́ máa wáyé. Tí a bá dẹ̀ wòye ohun gbogbo dáradára, a rí wípé ẹnikẹ́ni tó bá ti lójú kòkòrò ó máa bára ẹ̀ ní ipò ẹni tí kò ní ìtẹ́lọ́rùn. Bẹ́ẹ̀ ò bá dẹ̀ ti ní ìtẹ́lọ́rùn, ohun gbogbo máa dorí kodò, á máa lé nǹkan tí kò sí, á máa lé nǹkan tí ò exist, nǹkan tí kò sí ló máa lé mú kiri. Nǹkan tí kò dẹ̀ sí tó ń lé mú yẹn, òun ni gbogbo ènìyàn máa bá lé. Àwọn èèyàn máa wá wò wípé ládùn nǹkan tọ́lọ́run sì ṣe fún un. Orin wa kan sọ wípé mo dára ju àwọn kan lọ, àwọn kan dára ju èmi lọ, àwọn tó tún dára ju èmi lọ yẹn, àwọn kan tún dára ju àwọn yẹn lọ. Bí a bá wá wò ó, tí èèyàn bá sọ pé ẹnìkan dára ju òun, wá fẹ́ lé ẹni yẹn bá, kò lè rí bá o, nítorí wípé Bíbélì ti kọ nípa ẹ̀ fún wa. Àìní ìtẹ́lọ́rùn yẹn ó ti jẹ́ kó yé wa wípé kò sí èrè kankan nínú ẹ̀. Bí a bá wo inú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 11, Philip chapter 4 verse 11, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Kì í ṣe pé èmi ń sọ nítorí àìní, nítorí pé ipòkípò tí mo bá wà, mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn ní inú rẹ̀. Bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa, kì í ṣe torí pé mi ò ní, kì í ṣe torí pé mo jẹ́ tálíkà mo ṣe ń sọ bẹ́ẹ̀, kì í ṣe nítorí pé mi ì ní, kì í ṣe torí pé mo wà ní ipò àìní la ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí Paul Apostle ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ohun tí ó ṣe pàtàkì ni wípé bí a ṣe wà ní ipò yẹn tó dàbí ìgbà tá à ní yẹn, ẹni bá ti ní Jésù ó ti lóhun gbogbo. Torí pé ò ní Jésù ló ṣe bá rẹ ní ipò àìní o. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù ṣe sọ, tóun náà fìdí rẹ̀ múlẹ̀ ní ipò rẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristi, ẹni bá ti ní Kristi ohun gbogbo ló ní. You have everything when you have Christ. Gbogbo nǹkan tó wá ṣe pàtàkì nínú ìrìn àjò ẹ yẹn, òun ló gbọ́dọ̀ dìmú wípé mo ti ní Kristi. Tó bá ti ní Kristi, ó ti lóhun gbogbo. Ẹnikẹ́ni tó bá ti ní ìfọ̀kànbalẹ̀, tó ti ní ayọ̀ ọkàn, satisfaction, tó bá ti ní, ó ti ní ohun gbogbo. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ẹni tó lójú kòkòrò, tó bá ní 100 lọ́wọ́ wa máa lé iPhone, ìyẹn ti ṣúọ̀. Tó bá ra lẹ̀ wa máa lé ẹni tó kọ́lé, wà tún fẹ́ ta lẹ̀ yẹn gan pé kó tún lọ fi ra lé, nítorí pé ò nítẹ́lọ́rùn ni. Tó bá nítẹ́lọ́rùn, ohun gbogbo ló máa dúró de àkókò ẹ̀, ò ní wo aago aláago fi sáré. Ẹnikẹ́ni tó bá ń wo aago aláago láti fi sáré, àìní ìtẹ́lọ́rùn ló wà nínú ìrìn àjò ayé ẹni bẹ́ẹ̀. Bí a bá tún wọnú ìwé mímọ́, gẹ́gẹ́ bí ìwé Ọba Kejì ṣe kọ ní orí 5, 2 Kings chapter 5 from verse 20. Tá a bá wo verse 20 and 21, ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ nípa verse 20 and 21. Tá a bá wo inú ìwé wa 2 King, yá. Gíásì, ìránṣẹ́ Èlíṣà ènìyàn Ọlọ́run náà wí pé, ó wí pé, kíyèsí, olúwa mi ti dá Námánì ará Síríà yìí sí, nítorí kò gba nǹkan tí ó mú wá lọ́wọ́ wa. Ẹ ṣé, tẹ́ bá túbọ̀ kà síwájú kó tó dé verse 27, ẹ bá pàdé bẹ́ẹ̀ nítorí àkókò wa. Ó ní ó dá a sí. Kí ló dé tó máa fi dá a sí ládùúrú iṣẹ́ tá a ṣe fún un, ládùúrú wàhálà wa, kò jẹ́ kó fi nǹkan kan sílẹ̀. Ojú kòkòrò yẹn ò sí, ó jẹ́ ojú kòkòrò yẹn
ó ti lọ affect ẹ̀. Ojú kòkòrò tó ní tí kò ní ìtẹ́lọ́rùn sí nǹkan tí olórí ẹ̀ tí ń ṣe Elisha tó sọ fún. Ojú kòkòrò yẹn wà nú ara ẹ̀, ó wà nú ẹ̀jẹ̀ ẹ̀. Ó ní ẹ jẹ́ kí n lè bá ẹ wo èrè tó gbàbọ̀ ní ìdí ẹ̀. Tá a bá wo àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí nípa ojú kòkòrò, kó tó ṣojú kòkòrò, àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ kó máa bi rẹ̀ léèrè kó tó gbéra ẹ wọ inú ipò ojú kòkòrò. Àti ọ̀dọ́ àti àgbàlagbà, ìwọ ìyàwó ilé, ìwọ ọ̀gá níbi iṣẹ́, ẹ̀yin ọmọọṣẹ́ tẹ wà lábẹ́ ọ̀gá, ẹ̀yin olórí ìjọ, ẹ̀yin olùdásílẹ̀ ìjọ, ẹ̀yin olùdásáàrin ìjọ àtẹ̀yin olùdásókè ìjọ. Gbogbo alọ̀rọ̀ yìí kàn. Nǹkan tó yẹ ká bira wa ni pé ká tó wo aago aláago ṣiṣẹ́ yẹn, ìbéèrè kan wà tẹ́ ẹ bá fẹ́ ní ìtẹ́lọ́rùn, ìbéèrè kan wà tẹ́ gbọ́dọ̀ bira yín. Ṣé ọjọ́ kan náà ni wọ́n bí èmi àti ẹni tí mo fẹ́ ṣojú kòkòrò nǹkan tó níyẹn? Ṣé ìlà kan náà ni Ọlọ́run kọ sí àtẹ́lẹwọ́ àwa méjèèjì? Gbọ́ mi, ṣé àyà ọjọ́ kan náà ni wọ́n bí yín sáyé? Ìwọ tán bí Monday tó fẹ́ lọ máa farawé ẹni tán bí Friday. Ìwọ tán bí ní June tó fẹ́ lọ farawé ẹni tán bí July. Ìwọ tán bí 2007 tó fẹ́ lọ farawé ẹni tán bí 1967. Nǹkan kan náà kọ́ ni yín, àyà ọjọ́ kan náà kọ́ ló bí yín. NIN ni ẹ, tán print ẹ tó wà ń bẹ̀ kò bá tẹnikẹ́ni dọ́gba. BVN ni ẹ, tán print tó wà ń bẹ̀, fingerprint tó wà nú ẹ̀ kò bá tẹnikẹ́ni dọ́gba. Tí ó kò bá wá bá téèyàn dọ́gba, o ò gbọ́dọ̀ fi ara wí ẹnikẹ́ni nínú ayé yìí wípé o fẹ́ wo aago ẹ̀ fi ṣiṣẹ́ nínú ayé tiẹ̀. Tó bá ti wá rí wípé gbogbo nǹkan yẹn ò dọ́gba, why can't you wait for your time? Kí ló dé tó dúró de àkókò ẹ̀? Gbogbo hílàhílo tá à ń lé mú lákòókò yìí, ta ní a fẹ́ rìn báyìí, ọ̀rẹ́ ló ń kọ́ mi. Lákòókò ìdájọ́, Ọlọ́run ní béèrè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ o, ìwọ ló máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀. Lákòókò ìdájọ́, Ọlọ́run ní béèrè lọ́wọ́ ìyàwó ẹ tó ní òun ló mú ẹ ṣìwí, òun ló mú ẹ ṣì inú bí. Ọlọ́run ní béèrè lọ́wọ́ ọkọ nípa ìwọ ìyàwó, ìdí tó fi bẹ́ síta nítorí pé ọkọ ẹ ò tẹ́ ẹ lọ́rùn. Ọlọ́run ní béèrè lọ́wọ́ ìwọ bàbá tó pa ọmọ tì, tó pa ìyàwó tì, tó bọ́ síta. Ọlọ́run ní béèrè lọ́wọ́ ẹnikẹ́ni, wọ́n ló máa bi léèrè o wípé ṣó ò rí kó tó bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀tọ́ rẹ láti ṣe, ẹlòmíà máa ọkùnrin míà ní ìyàwó mi lówó lọ́wọ́, kò pọn dandan kí n fún un, jẹ́ kí èmi máa ná gbogbo ìté mi ní, nítorí pé ìwọ̀nba tó ṣì níyẹn gan kò tí ì ká òun, kọ́ ọmọ tó jogún òun á jọgbọ̀n. Gbogbo àwọn nǹkan yẹn àìnítẹ̀lọ́rùn ni. Tó bá ń ronú bẹ́ẹ̀, ó gbàgbọ́ nínú Kristi tó kú nítorí ẹ̀ṣẹ̀ aráyé. Tó bá gbàgbọ́ nínú Kristi Jésù, wàá mọ̀ wípé bó o bá ná tìyẹ yẹn kó tó tán, ìpèsè Ọlọ́run látara ìyàwó, ìpèsè Ọlọ́run látara ọmọ, ó máa padà jẹ́ tìyẹ náà. Ìyàwó mi àníbọ́kọ̀ bá ti fi ilẹ̀ sí tó fi díẹ̀ múlẹ̀ wípé lọ́dọ̀ ọkọ rẹ nìkan ni kí ìfẹ́ rẹ fà sí òun ni kó sì máa ṣe olórí ẹ̀. Ó ti tàpá sí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ dẹni tí kò jẹ́ fún ìwọ láti tàpá sí. Ṣùgbọ́n torí ìwà ọkọ ẹ àti àìní Kristi ẹ, ó mú ẹ wọnú àìní ìtẹ́lọ́rùn, ó mú ìgbéraga wọ inú ayé rẹ. Ó fẹ́ yí ìgbé ayé rẹ padà kúrò ní nǹkan tí Ọlọ́run pa láṣẹ fún ẹ láti ṣe. Bó ṣe ń gbọ́ mi lónìí, ibikíbi tóun kò ti máa gbọ́ mi, mo ń fi àkókò ìró ẹ ìwọ ìyàwó, mo ń fi àkókò ìró ẹ ìwọ ọkọ, mo ń fi àkókò ìró ẹ ìwọ ọmọ, kó máa rántí ọ̀rọ̀ Bíbélì, kó máa fi ṣeṣẹ́ ṣe. Kò ní ìtẹ́lọ́rùn ní ibi tí Ọlọ́run dá ẹ sí. Ọlọ́run dá wọn kan sí ìlú òyìnbó, Ọlọ́run kan dá wa kan sí ilẹ̀ Áfíríkà, Ọlọ́run wá dá wa kan sí Nàìjíríà. Nínú Áfíríkà yẹn kò dá wa sí Dubai, kò dá wa sí Ghana, kò dá wa sí Nàìjíríà. Gbogbo nǹkan tó ń dá wa fún yẹn náà tó wá bára wa Nàìjíríà tó bára nílẹ̀ Yorùbá. Ṣó rò pé ètò Ọlọ́run ò pé nú ayé ẹ ni? Àbí bọ́ Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ yẹn ó rò pé kò mọ̀ ṣe? Mo fi àkókò ìrọ̀ ẹ̀, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi, ẹ̀yin tẹ̀dẹ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ mi, mo fi àkókò ìrọ̀ ẹ̀, bó ṣe ń gbọ́rọ̀ yẹn tó bá ní ìtumọ̀ sí ẹ, mo fi torí wèrè lọ́rọ̀ àgbélébùú létí ẹni tó fẹ́ ṣègbé o, ṣùgbọ́n létí ẹni tá a fẹ́ gbàlà agbára Ọlọ́run ni.
tó bá wà nú ẹni tá a fẹ́ gbàlà lákòókò ìrònúpìwàdà yìí, mo fẹ́ kó ronú ẹ pìwàdà kó lọ ní ìtẹ́lọ́rùn. tó o bá bí e ní ìgbà kan náà pẹ̀lẹ́ni tó fẹ́ fara wé, rí i dájú wípé o ò fara wé. ìbejì tán lóyún ẹ̀ papọ̀ nínú ìyá kan náà, wọn ò ní ìwà kan náà, wọn ò dẹ̀ gba ògo kan náà wá sáyé. Ọlọ́run sọ nínú ìwé Genesis nípa Jákọ́bù àti Ísọ̀. Ó ní Jákọ́bù, ó ní a sọ ní Jákọ́bù nítorí pé ó ń jí ẹnìkejì ẹ̀ ní gìgìrísẹ̀. ẹni tó dẹ̀ jì ní gìgìrísẹ̀ náà ló sọ pé inú bí òun Ọlọ́run, ó ní ẹ̀gbọ́n yóò máa ṣe ẹrú fún àbúrò ẹ̀ nítorí àmì torí. ẹ gbọ́ mi dáadáa, kò sí eré ìje tó ń kó sá, o ò lè kọjá nǹkan tọ́lọ́run ṣètò ẹ̀ fún ẹ. o ò lè kọjá ẹ̀. ètò Ọlọ́run ló máa dúró lé lórí torí pé Ọlọ́run ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀. tó bá wá dúró sórí ètò Ọlọ́run nínú ayé ẹ, Ọlọ́run á wá mú ẹ rin ìrìn àjò gẹ́gẹ́ bí nǹkan tó kọ sí ìlà ọwọ́ ẹ. á wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀ nínú ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí àyà ọjọ́ ta bí ọ sáyé. á wá tún wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀ nínú ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí àyà ọjọ́ oṣù rẹ nínú ayé. mo ń fi àkókò ìrọ̀ wá, ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ Bíbélì yìí káàdì rẹ̀ nílẹ̀. ẹ jẹ́ kí gbogbo wa jìjọ lọ ṣiṣẹ́ lórí ìwé Tímótíù kìíní orí 6 ẹsẹ̀ 6 àti 7. Tímótíù kìíní orí 6 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6. ṣùgbọ́n ẹ̀ka ẹsẹ̀ méjì lera wọn. ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Yes. nítorí a kò mú ohun kan wá sí ayé. Yes. bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. ẹ̀ka ẹsẹ̀ 7. ẹsẹ̀ 7 ní sà. ẹ̀ka ẹsẹ̀ 8 ẹ̀. bí a bá sì ní oúnjẹ àti aṣọ ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. tá a bá ti lóúnjẹ tá a ti láṣọ, gbà táwa ní primary táwa ní secondary, nǹkan tó ń kọ́ wa, wọ́n kọ́ wa ní shelter, wọ́n kọ́ wa ní clothing, wọ́n dẹ̀ kọ́ wa ní feeding. jíjẹ ká jẹun, ìyẹn ní ìgbé ayé àkọ́kọ́. ìgbé ayé kejì, inú ilé tó máa wọ̀ tó máa sùn, tó fi ní sẹ̀gbẹ́ títì, tó rùn fi ní pa ẹ́, tójò ò ní pa ẹ́, kò rí ilé tó máa sùn. ìkẹta, kó ráṣọ wọ̀ kó má rìn hòhò. ó ní ká jẹ́ káwọn nǹkan wọ̀nyí tẹ́ wa lọ́rùn. ìwọ fẹ́ kó aṣọ 200 sínú wardrobe, ó ti ń jẹ́ kí patí ṣíṣe ga lókan àyà ẹ. ó wá ń lé nǹkan tí apá rẹ̀ ò ká, ojú kòkòrò ti dé. ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹ̀kùn. ẹnikẹ́ni tó bá fẹ́ di ọlọ́rọ̀ máa bọ́ sínú ìdánwò àti ìdẹ̀kùn ayé. àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ àti ìpanilára. irú èyí a máa rí ènìyàn sínú ìparun àti ègbé. nǹkan tó jẹ́ kí agbogbo wa di apànìyàn nìyẹn o. ẹ ní fojú apànìyàn wẹ lómi o, ṣùgbọ́n nǹkan tó kọ̀ sọ fún torí pé kò ní tẹ́ lọ́rùn. tó bá ti lè ṣe nǹkan yìí, ó ti gba 200,000. òun náà wá sáré pín 200,000 yẹn, á bẹ̀rẹ̀ sí ní pín. tí bá gba 200,000, máa san gbèsè bàbá lágbájá, máa san gbèsè ìyá lágbájá, èmi náà wá lọ báyìí, máa wá lọ báyìí, máa wá lọ báyìí, máa wá ra aṣọ báyìí, aṣọ táwọn ẹgbẹ́ mi ti ń wọ̀ tèmi gan ò rí wọ̀ yẹn, máa wá wọ̀, máa wá pààrọ̀ fóònù mi. gbogbo ẹ̀ pátápátá inú ayé yìí ló mọ. nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo. gbogbo nǹkan tó bá burú báyìí, owó ló ń bu jáde. èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́. tó bá ti lè lé àwọn nǹkan tá à ń sọ nípa yìí, ó máa ṣáko kúrò nínú ìgbàgbọ́. wọ́n sì fi ìbànújẹ́ púpọ̀ gún ara wọn ní oko. gbogbo ara wọn ní ọkọ̀, wọ́n máa gún ara wọn. wàhálà bẹ̀rẹ̀ nínú ọkàn wọn, ìdààmú á bẹ̀rẹ̀ nínú ọkàn wọn. wọn ò ní lè ní ìfọ̀kànbalẹ̀, hílàhílo á bẹ̀rẹ̀. nígbà tó bá lóun wá owó ní gbogbo ọ̀nà, ó máa wá. owó yẹn máa wá bùrọ̀dá, owó yẹn máa wá àǹtí, mọ́mì, dádì, owó yẹn máa wá. ẹ̀yin màmá àti bàbá náà, àìnítẹ́lọ́rùn yín, ọmọ ń kówó wálé láì ṣiṣẹ́. ń kówó wálé yìí náà ń gbà, ẹ̀ ń fọwọ́ ra lórí. ẹni dùmọ̀. ọjọ́ tí mo gbọ́ tán lọ dẹ́gbẹ́ àwọn ìyá kan lẹ̀, àwọn ìyá tó ń sọ̀pọ̀tì ọmọ tó ń ṣe yahoo, mo ní congratulation fáwọn ìyá yẹn. gbogbo ẹ̀ náà lẹ máa jèrè, gbogbo ẹ̀ lẹ máa jèrè o. nítorí wípé gbogbo nǹkan tí à ń fi wà láàyè ṣe á dìtàn tó bá dọ̀la. gbogbo ìrìn àjò tó bá rìn nú ayé, èyí tó bá ti lù mọ́ ẹ̀ṣẹ̀ kó tó kúrò nú ayé ló ti máa jìyà ẹ̀.
lórúkọ Jésù a ò ní lójú ẹkún àsìnírẹ́rẹ́kẹ́ òṣì. àmín Jésù. Lórí àwọn ọmọ wa tá a bí a ò ní mọ ìbànújẹ́. àmín Jésù. Wo ní ò fẹ́ kó mọ ìbànújẹ́ lórí ọmọ, tọ́ ọmọ ẹ tọ́ dáadáa. Kọ́ ọmọ rẹ kó ba lè fún ẹ ní ìsinmi ló sọ o. Tó bá kọ́ nílẹ̀ gbígbá, tó bá kọ́ ọmọ ẹ bọ́ ṣe ń gbálẹ̀, ó máa jẹ́ kí ìwọ ní ìsinmi ọkàn láti máa gbálẹ̀ tọmọ yẹn bá dàgbà tán. Tó bá kọ́ ọmọ bọ́ ṣe ń fabọ́, wà ní ìsinmi ọkàn ní ìgbà tó bá fẹ́ fabọ́. Tó o bá ti kọ́ ní ìgbà tó yẹ kó o kọ́, tó bá ló kéré, tó ló ń wèsì ọṣẹ, tó bá ló ń wèsì omi, tó bá dàgbà tán tó bá pè sí ìdí abọ́ kò ní dẹ́ ẹ lóhùn torí pé ó ti gbọ́n, ó dẹ̀ fi kọ́ ní kékeré. Tó bá ti kọ́ láti kọ́ ọmọ ẹ láti 6 months sí 2 years, ọmọ yẹn ò lè blend mọ́. Ọ̀tọ̀ ní level tó gbọ́dọ̀ wà ní 2 years upward. Ọ̀tọ̀ ní ìpele ẹ̀kọ́ tó gbọ́dọ̀ wà látọmọ ọdún 2 lọ sókè. Ọ̀tọ̀ ní ìpele ẹ̀kọ́ yẹn. Ilẹ̀ gbígbá, abọ́ fífọ̀, aṣọ fífọ̀, ó ti bẹ̀rẹ̀ látọmọ ọdún kan àbọ̀. Kó pátá ẹ̀ sínú omi ní kó máa fọ̀. Tó bá ti fọ̀ tí ò tẹ́ lọ́rùn, wọ kó sínú omi tiẹ̀ kí wọ́n bá tún fọ̀. Jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lé láti ìgbà yẹn. Tó bá dàgbà tán kò ní yà kúrò, ó dẹ̀ máa wúlò fún ẹ, ó máa fi ẹ́ lọ́kàn balẹ̀. Nǹkan tí Bíbélì ń gbìyànjú láti sọ nìyẹn. Nígbà tó tún máa sọ bó ṣe máa kọ́ ọmọ, ó ní ẹgba ni Ọlọ́run ọmọdé. Mi ní kó lù lálùbọ́lẹ̀, mi ní kó yọ ọmọ rógùn tì í. Bá a wá tòrì, ẹgba ni Ọlọ́run ọmọdé. Ìwọ mọ Jésù, ó dẹ̀ mọ Ọlọ́run, ó mọ Jehovah. Àwọn ọmọ yẹn ò mọ̀. Wọn ò mọ̀. Ọmọ ọdún 2, ọmọ ọdún 3 kò mọ̀. Nǹkan tọ́mọ yẹn mọ̀, ẹgba ni ó mọ̀. Ẹgba nìkan ló dá mọ̀. Tó bá ní Jésù ẹ ló wà lórí fíríjì yẹn o, tí n bá lọ bẹ́ẹ̀ mu, ẹsẹ̀kẹsẹ̀ lọ́mọ yẹn máa dákẹ́ tó máa cooperate pẹ̀lú ẹ, nítorí pé ó mọ̀ wípé ẹgba ni Ọlọ́run tó ń mọ̀ nípa ẹ̀. Torí náà ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kí ẹ mú dání sọ́wọ́ yín. Ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ kọ́ àwọn ọmọ yín. Bàbá, tí wọ́n bá ti ní ìtẹ́lọ́rùn lójú ọmọ, ọmọ ò ní yà kúrò lórí ẹ̀. Ẹ̀yin òbí tí ẹ̀ ń gba nǹkan tẹ́ ẹ̀ mọ ibi tí ṣọ́ọ̀ṣì ẹ̀ ti wá lọ́mọ ọmọ, ẹ lọ ní ìtẹ́lọ́rùn, ẹ lọ kọ́ ọmọ yín. Ẹ̀yin ọmọ tó bá ń kọ́ yín ẹgbẹ̀kọ́, gẹ́gẹ́ bí ìwé òwe ṣe fìdí ẹ̀ múlẹ̀ lórí ogún. Tó bá ti rí Bíbélì ẹ kó kà níbẹ̀, gbogbo nǹkan tó wà nínú ìwé òwe orí ogún lọ kà á. Ṣùgbọ́n tó bá dé ẹsẹ̀ ogún, gbọ́ nǹkan tí Bíbélì yẹn sọ. Ìwé òwe orí ogún, ẹ gbọ́ nǹkan tẹ́sẹ̀ ogún sọ. Ẹlẹ́yà ni ọtí wáìnì, aláriwo ni ọtí líle, ẹnikẹ́ni tí a bá fi ìtàn jẹ kò gbọ́n. Ẹ lọ sí verse 21 ẹ̀. Ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú á rí ìyè, òdodo àti ọlá. Good. Gbogbo ẹni tó bá ti lè tẹ̀lé, tí ó bá ti fi ìtẹ́lọ́rùn sí, wàá rí òdodo, wàá rí ọlá, wàá rí ìgbéga. Tó bá ní gbogbo nǹkan tó ní, èmi náà fẹ́ ṣe fàájì, mo fẹ́ ṣáná wọlé, ọ̀run gbogbo táwọn òbí mi sọ kò tẹ́ mi lọ́rùn, èmi náà fẹ́ lọ jayé orí mi, wàá rí ayé yẹn jẹ. Ṣùgbọ́n òpin ẹ̀, ikú là ń pè. Torí gbogbo òpin ẹ̀ṣẹ̀, ikú, lẹ́yìn ikú, ìdájọ́, ẹ Bíbélì ṣe kọ́ fún wa. Gbìyànjú agbára ẹ, padà lọ sínú ẹ̀mí ní àkókò ìrònúpìwàdà yìí, kó o bi rẹ léèrè pé ṣé o ní ìtẹ́lọ́rùn. Tó bá ti dára ẹ lọ́rùn pé ò ní ìtẹ́lọ́rùn, pé gbogbo fóònù ló ń lé mú, gbogbo aṣọ ló ń lé mú, gbogbo bàtà ló fẹ́ wọ̀, gbogbo ago ọrùn ọwọ́ ló ń wá kiri, ohun mèremère ayé ló ń wá kiri, ohun tí wọ́n máa sin pẹ̀lú ẹ ní ọjọ́ tí àkókò bá dé, tọ́lọ́jọ́ bá pè ẹ́, ohun tó fẹ́ sin sínú kòtò pẹ̀lú ẹ, òun ni kò lé inú ayé. Torí nǹkan tó ní sin pẹ̀lú ẹ, má le rárá, fi sílẹ̀. Ṣùgbọ́n nǹkan tó bá mọ̀ pé nǹkan yìí wọ́n máa sin sínú kòtò pẹ̀lú mi, lọ máa bá wọn lé. Nítorí náà, ní gbogbo ohun tí mò ń gbìyànjú láti jẹ́ kó yé ẹni pé lọ ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn tí ó hàn nínú ayé àwọn tìgbàanì, Dáfídì nínú oko bàbá ẹ̀, tí ò bá ní ìtẹ́lọ́rùn, ẹ má jẹ́ kí n tàn yín jẹ, á ti pa gbogbo ẹran bàbá ẹ̀ jẹ. Ṣùgbọ́n tó bá yẹ pé Ọlọ́run ti rí níbi tó ti jí ẹran bàbá ẹ̀ jẹ, Ọlọ́run tó ti jí ẹran pa nínú oko bàbá ẹ̀, Ọlọ́run ò níyàn lólórí. Ó tún rí ẹran tó fẹ́ pa ẹran bàbá òun tó pa ẹran yẹn. Jósẹ́fù ní ìtẹ́lọ́rùn ni ò ṣe kọjá àyè ẹ̀ lọ́dọ̀ ìyàwó Pọ́tífà. Lọ ní ìtẹ́lọ́rùn nínú gbogbo tọ́lọ́run ṣe fún ẹ. Nínú yàrá kan tó wà yẹn, tó bá tún ṣe, àwọn èèyàn wọ ibẹ̀, wọ́n á tún kí ẹ wípé ibẹ̀ gbọ́dọ̀ dájú ẹni tó ń lo fúláàtì lọ, tó ń lo 2 bedroom flat lọ.
lọ nítẹ̀lọ́rùn. Aṣọ tó o ní ó tó ẹ, lọ nítẹ̀lọ́rùn. Oúnjẹ tó ń jẹ, you are okay with it, kàn ní ìtẹ́lọ́rùn, be contented. Gbogbo ọ̀nà téèyàn fi ní ìtẹ́lọ́rùn ni kó lọ wá. Má lé nǹkan, jẹ́ kí Ọlọ́run bẹ́ẹ̀ wá nǹkan kó fi lé ẹ lọ́wọ́, ìwọ má lé mú kiri. Ẹni bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Ẹni bá ti ní Jésù, ó ní ọlá, ó ní ọrọ̀, ó sì ní ohun gbogbo. Bó bá ní oore ọ̀fẹ́, bó ṣe ń gbọ́ mi, mo fẹ́ kó o ní ọlọ́kàn wípé àdúrà ó jẹ́ ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ fi ṣe bí ìtẹ́lọ́rùn ẹ. Ohunkóhun tó bá ṣaláìní fún, pé Ọlọ́run ẹ, pé àyá ọjọ́ ta bí ọ, pé àyá ọjọ́ lórí àwọn òbí tó bí ẹ sáyé, pé kí Ọlọ́run lo àyá ọjọ́ yẹn kó fi rántí ẹ sí rere. Má máa fi rẹ wé èèyàn. Ẹlòmíà lóun fẹ́ mọ nǹkan, òun fẹ́ lówó bíi Dangote, òun fẹ́ lówó bíi kinní kan. Má lówó bí èèyàn, ní owó bí ara ẹ, dá orúkọ ara ẹ. Mo fẹ́ lówó bí ara mi, mo fẹ́ ní owó bí Máíkẹ́lì, mo fẹ́ ní owó, dá orúkọ ara ẹ kó fi ní ọlá, kó fi ní ọrọ̀. Láti bẹ̀ wà ní ìtẹ́lọ́rùn. Tó o bá wo aago aláago ṣiṣẹ́, o máa ní ìtẹ́lọ́rùn. Tó o bá ti wo aago aláago ṣiṣẹ́, o ò lè ní ìtẹ́lọ́rùn. Àti ní ìtẹ́lọ́rùn yẹn máa ní agbára. Ẹlòmíà tún wọṣọ, á ní aṣọ tó ń wọ̀ yìí, òun wò pé aṣọ yìí kò bá gbà mu, ó kéré. Ẹlòmíà wà ní di wardrobe. Ẹni tó tún láṣọ nìyẹn o. Á wà ní di wardrobe, á máa lo 2 hours torí pé ó fẹ́ select aṣọ. You can see your life. Nígbà tó ò ní tó 10, ó tètè máṣọ, ó tètè ń wọ̀, ó tètè ń wọ bàtà. Ní ìsà aṣọ ẹ ti wọ 200 báyìí. Ó rí bó ṣe ń select aṣọ ní cupboard tó ń lo 2 hours níbẹ̀. Wo bí táyì nítẹ̀lọ́rùn tó rán ẹ dé. Nítorí ẹ̀ mo yẹn sọ fún ẹ wípé lọ nítẹ̀lọ́rùn nínú gbogbo tó o bá ń ṣe. Tó bá ti nítẹ̀lọ́rùn, ohun gbogbo ni ṣíṣe fọ́lọ́run. O ò lè gun mọ́tò 10 papọ̀ lẹ́ẹ̀kan ṣo, o ò dẹ̀ lè sun yàrá 4 lẹ́ẹ̀kan ṣoṣo. Yàrá kan ṣo ló máa sùn. Gbogbo ohun tó bá ní nítẹ̀lọ́rùn. Tó bá ti nítẹ̀lọ́rùn, o ti lóhun gbogbo. Mo gbà ládùúrà sínú ìrìn àjò ayé ẹ wípé ẹ̀mí ìtẹ̀lọ́rùn a kò wọ inú ayé rẹ. Àmín Jésù. Mo fẹ́ ká jìjọ gba àdúrà. Ẹ jẹ́ ká jìjọ gba àdúrà yìí. Mo fẹ́ kó níbikíbi tó ń kí o wà, mo fẹ́ kó pe orúkọ Jésù dáradára. Kọ́kọ́ gba àdúrà àkọ́kọ́ yìí. Ọlọ́run, gbogbo ibi tí àìní ìtẹ́lọ́rùn ti kó ẹ̀ṣẹ̀ bá mi, tí mo ti fi kùnà ògo rẹ ní àkókò àwẹ̀ yìí, fi ẹ̀jẹ̀ rẹ tó ṣàn Káfárì Gọ́gọ́tà ní ibi agbárí fi pa ẹ̀ṣẹ̀ mi yẹn rẹ́. Àwọn ẹ̀ṣẹ̀ tí àìní ìtẹ́lọ́rùn ti kó bá mi, fi àkókò yìí bá mi pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. Ẹ̀jẹ̀ rẹ ní àkókò ìrònúpìwàdà yìí, ẹ̀jẹ̀ rẹ bá mi fi rà á padà. Rà mí padà pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ, ẹ jẹ́ ká sọ ọ́ di àdúrà. Orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀mí mímọ́, níbikíbi tí ìtẹ́lọ́rùn ti gbogbo ibi tí àìní ìtẹ́lọ́rùn ti sọ mí di ẹlẹ́ṣẹ̀, gbogbo ibi tí àìní ìtẹ́lọ́rùn ti sọ mí di ẹlẹ́ṣẹ̀, Olúwa ẹ ra ìgbà mi padà, ẹ̀mí mímọ́ ẹ rà mí padà, Olúwa rà mí padà, ẹ̀mí ìtẹ́lọ́rùn Olúwa ẹ gbé wọ̀ mí, ẹ̀mí ìtẹ́lọ́rùn ní ilé ọkọ lórí ọmọ Olúwa ẹ gbé wọ̀ mí. Olúwa wa. Àmín Jésù. Àdúrà kejì nìyí tí mo fẹ́ kó dìmú dáadáa kó má gbàgbé. Bó bá gbọ́, ohun gbogbo ló dára, ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ló lérè. Kì í ṣe tàìní ọlá, kì í ṣe tàìní ọrọ̀ ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ fún ẹ. Ṣùgbọ́n lọ gbàdúrà yìí, jẹ́ ká jọ gbàdúrà yìí. Ọlọ́run, gbogbo ohun tó máa yẹ mí yẹ ògo rẹ, tó ti ṣàkọsílẹ̀ rẹ̀ pẹ̀lú mi, jẹ́ kí n fi rọ̀rùn ní. Ṣé ọmọ kí tó bá ti ń fi rọ̀rùn ní àwọn nǹkan tọ́lọ́run kàkọsílẹ̀ fún ẹ, túwọ̀ náà ń tẹ́gbẹ́ tó ń ju ẹgbẹ́ lọ, wàá máa rí pé Ọlọ́run máa tó bá ti lè máa gbàdúrà yẹn ni o. Mo fẹ́ kó di àdúrà yẹn mú, kó kọ sílẹ̀, kó dẹ̀ dì í mú, kó máa fi ṣe àdúrà ní ìgbà gbogbo. Àyá ọjọ́ tá a bí ọ, fi àṣẹ ìlà ọwọ́ rẹ, fi àyá ọjọ́ tí bàbá àti ìyá dàpọ̀, fi àyá ọjọ́ tí màmá rọbí tómi àtẹ̀jẹ̀ pọ̀ ẹ̀ jáde, wàá fi máa gbàdúrà ní ìgbà gbogbo. Àdúrà tó máa gbàrí tó lè fi ẹ́ lọ́kàn balẹ̀ láti ní ìtẹ́lọ́rùn dáadáa ni mo ń sọ fún ẹ o. Àdúrà tó máa gbàrí, Ọlọ́run, mo fi àwọn àyá ọjọ́ yìí àti ìlà tó kọ sí mi lọ́wọ́, mo fi bẹ̀ ọ́. Gbogbo ohun tó máa yẹ mí yẹ ògo rẹ, táyé òfin ní fi mí ṣẹlẹ́yà, tí mi ìfin ní máa lé nǹkan tí ò sọnù mọ́, tí máa fi ní ìtẹ́lọ́rùn. Ọlọ́run ẹ pèsè ẹ̀ fún mi. Jíjẹ, mímu,
aṣọ wíwọ̀, inú ilé gbígbé tí láńlọ́ọ̀dù ò ní tì mí síta lójijì. Owó ilé ẹlòmíì ti díù bó ṣe ń gbọ́ ìtẹ́lọ́rùn yẹn, àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín sogúndogójì tó fẹ́ fi lówó ilé ó ti wà lọ́kàn ẹ̀, wọ́n ti ń kọ lóríṣiríṣi nǹkan. Ìwọ lọ gbàdúrà tí mò ń sọ fún ẹ yìí. Ọlọ́run bó ṣe ń fún mi lẹ́mìí ìtẹ́lọ́rùn yìí, bá mi ṣí ilẹ̀kùn ògo, ilẹ̀kùn tí mo máa kàn tóore ọ̀fẹ́ yẹn máa wọlé, àṣẹ tó kọ sí ìlà mi ọwọ́ mi, bá mi pèsè ìrànlọ́wọ́ rẹ jáde, jẹ́ kí n lè ṣe ohun gbogbo ní ìrọ̀rùn. Má jẹ́ kí n rí ìnira débi wípé màá máa tójú bọ ògo ológo, màá máa lọ wo aago aláago ṣiṣẹ́. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi, ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́. Olúwa ìtẹ́lọ́rùn tẹ̀sí pé sílẹ̀ fún mi, ẹ̀mí mímọ́ ẹ fi fún mi. Ẹ̀mí ìtẹ́lọ́rùn tó ṣe sínú ayé mi, Olúwa agbára tí máa fi máa mú mi. Tí màá máa fi rí ànító àti àníṣẹ́kù, àṣẹ ìyàwó mi, àṣẹ àwọn òbí tó bí mi sáyé, àṣẹ ọjọ́ tá bí mi sáyé, àṣẹ oṣù tá bí mi sáyé, ẹ̀mí mímọ́ ẹ lò ó. Tí wọ́n bá máa gbàdúrà yẹn, wọ́n máa dá orúkọ àwọn àkókò yẹn, wàá máa sọ, ẹ̀mí ẹ fi bò àṣírí mi, ẹ fi ṣí ilẹ̀kùn àánú fún mi. Olúwa fi ṣí ilẹ̀kùn àánú fún mi. Jésù Olúwa wa. Àmín Jésù. Àdúrà kẹta tí mo fẹ́ kó mú dání rèé o. Mi ì fẹ́ kó gbàgbé àwọn àdúrà yìí, mo fẹ́ kó dì í mú dáadáa. Ní gbogbo ọ̀nà tí ègún fi ń jà tí kì í jẹ́ kádùrà gbà, téèyàn fi rò pé kò sọ Ọlọ́run mọ́. Ṣé àwọn kìí téèyàn bá kanlẹ̀kùn àdúrà, tí ilẹ̀kùn yẹn bá ṣí, èèyàn mọ̀ pé Ọlọ́run ṣì ń bẹ láàyè. Ṣùgbọ́n téèyàn bá kanlẹ̀kùn àdúrà, tí ègún ilé bàbá tàbí ègún ilé ìyá lọ dá àdúrà yẹn lọ́wọ́ kọ́, bí wọ́n ṣe dá àdúrà Dáníẹ́lì lọ́wọ́ kọ́ nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 12, bí wọ́n ṣe dá Dáníẹ́lì lọ́wọ́ kọ́ nínú àdúrà tiẹ̀. Áńgẹ́lì yẹn sọ pé láti ọjọ́ kìíní tó ti fiyèsí àti máa gbàdúrà, láti ọjọ́ yẹn láti rán mi wá láti wá pín ire ayọ̀ rẹ fún ẹ, ṣùgbọ́n Sátánì balógun Páṣíà ni ó dè mí lọ́nà. Ọlọ́run gbogbo májẹ̀mú ègún, gbogbo májẹ̀mú balógun Páṣíà, gbogbo májẹ̀mú ẹ̀mí èṣù, gbogbo májẹ̀mú ẹ̀ṣẹ̀ tí kì í jẹ́ kádùrà tètè gbà tá fi rò pé kò sọ Ọlọ́run mọ́. Ọlọ́run ẹ bá mi ká kúrò. Gbogbo àwọn ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí Bẹ́sẹ́búbù, àwọn ẹ̀mí Sátánì, Ọlọ́run ẹ mú kúrò lójú ọ̀nà mi. Every spirit of devil, gbogbo ọ̀nà tó ń lò tó fi ń ṣiṣẹ́, ẹ mú ọ̀nà yẹn kúrò lójú ọ̀nà mi. Ẹ jẹ́ kójú ọ̀nà mi là. Mo fẹ́ rí ọwọ́ agbára ẹ nínú ayé mi kí n ba lè ní ìtẹ́lọ́rùn ní pípéye. Tébí bá pa èèyàn dé level kan, ó ṣeé ṣe kí ìtẹ́lọ́rùn fẹ́ sọnù. Wàá gbàdúrà yìí, ẹ lé balógun Páṣíà kúrò lójú ọ̀nà mi. Gbogbo àdúrà tí mò ń gbà sí ọ, ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ kí n lè mọ̀ wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin Ọlọ́run ń bẹ láàyè tẹ́ máa ń mú àdúrà gbogbo ṣẹ. A lè mú ẹ̀mí tó ń lé nǹkan tí ò sọnù kiri, a lè yọ dànù lọ́kàn mi. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù mímọ́, Olúwa ẹ̀mí ìtẹ́lọ́rùn, gbogbo ẹ̀mí balógun Páṣíà, Olúwa ẹ mú kúrò ní ọ̀nà mi. Ẹ̀mí èṣù, ẹ̀mí mímọ́ ẹ mú kúrò lọ́nà mi. Àwọn ẹ̀mí tó máa ń bá ní sọ̀rọ̀, èyí tó máa ń mú ní kúrò lójú ọ̀nà ìtẹ́lọ́rùn, Olúwa ẹ lé wọn kúrò lọ́nà mi. Olúwa lé wọn kúrò ní ọ̀nà mi. Gbogbo ẹ̀mí búburú tí kì í fàyè gba ẹ̀mí Ọlọ́run láti fúnni ní ìtẹ́lọ́rùn, Olúwa lé kúrò ní ọ̀nà mi. Tí mo máa fi rí ọwọ́ agbára yín láyé mi, tí máa fi rí ọwọ́ agbára yín nínú ayé mi, Olúwa ẹ gbé wọ̀ mí, Jésù Olúwa wa. Àmín Jésù. Gbọ́ àwọn gbólóhùn àdúrà yìí, mo dẹ̀ fẹ́ kó ṣàmì ni. Ó fẹ́ sàsọtẹ́lẹ̀ mẹ́ta kan sínú ayé ẹ̀. Tó bá fìgbàgbọ́ gbọ́ ni o. Mo mọ̀ pé tó bá fìgbàgbọ́ ṣe àmì, o máa rí àmì. Àmín Jésù. Nítorí pé àmì òun lèèyàn máa ń rí nígbà téèyàn bá ti ṣàmì. Nígbà táàmì yẹn bá ti jáde, testimony ló máa kàn, ìròyìn ayọ̀, ìròyìn ọpẹ́ ló dẹ̀ máa ń tẹ̀lé nígbà yẹn. Gbọ́ gbólóhùn àdúrà àkọ́kọ́. Gbogbo àṣẹ májẹ̀mú tí a bí ọmọ, gbogbo àṣẹ májẹ̀mú tí a fi perí rẹ látọwọ́ àwọn tó mọ ìbẹ̀rẹ̀ ayé rẹ, tó mọ ìgbà lọ́jọ́ ta bí ọ sáyé gangan, àwọn tó mọ ọjọ́ ta sọ ẹ́ lórúkọ. Táwọn míì bá tún máa ṣe nísìnyí, wọ́n tún máa tẹ orúkọ yẹn, wọ́n á tún tẹ̀ sórí social media. Àwọn kan wá ti ká gbogbo orúkọ yẹn, wọ́n ti wá kó dání, wọ́n wá ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́, wọ́n fi ń tako ìrìn àjò ìṣeré rẹ. Ìwọ tán ní ọmọ olókìkí ni wọ́n fẹ́ sọ ẹ́ di ọmọ olókìkí nínú olè jíjà, wọ́n fẹ́ sọ ẹ́ di ọmọ olókìkí nínú pátá ìgboro, wọ́n fẹ́ sọ ẹ́ di ọmọ olókìkí nínú ẹni tó ń sọ abẹ́ bíríìjì. Kì í dẹ̀ ṣe òkìkí yẹn lọ́lọ́run pèsè sínú ayé ẹ̀. Àṣẹ gbólóhùn àkọ́kọ́ rẹ̀, gbogbo ọwọ́ tó ń yí ìpinnu Ọlọ́run padà nínú ayé rẹ̀, tó sọ ẹ́ sóko àìní ìtẹ́lọ́rùn, mo pa láṣẹ sí ìrìn àjò ayé rẹ̀ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ọlọ́run yí ọwọ́ aago ibi yẹn padà lórí rẹ̀. Àmín Jésù.
agbára kágbára ni àwọn agbára ẹ̀mí òkùnkùn wọ́n máa ń ṣe iṣẹ́ nínú àgọ́ ara ènìyàn, wọ́n máa fẹ́ yí kádàrá rere padà sí búburú. Gbọ́ gbólóhùn àdúrà kejì, gbogbo àwọn àṣeparí iṣẹ́ òkùnkùn nínú àgọ́ ara ẹ, nínú ìrìn àjò ẹ, tí wọ́n ti pín ọkàn rẹ yẹ́lẹyẹ̀lẹ sínú iṣẹ́ òkùnkùn, tó yẹ gbogbo nǹkan tó dẹ̀ ń rò ní ìsìn bó ṣáà ṣe fẹ́ lówó ni, bó ṣáà ṣe fẹ́ lówó ni, bó ṣáà ṣe fẹ́ lówó ni. A bá ń gbọ́ lọ́tún lórí social media lọ́tún lósì, àwọn máa sọ pé eléyìí o ó lo ìyàwó ẹ̀, eléyìí o ó lo ọkọ ẹ̀, eléyìí o ó lo girlfriend, eléyìí o ó lo boyfriend. Gbọ́ mi dáadáa, ẹ̀mí kan ló ń ṣiṣẹ́ nínú wọn. Àwọn èèyàn máa ń wá ń sọ̀rọ̀ kan lórí social media káàkiri àgbáyé. Gbọ́ àdúrà mi dáadáa o. Tán bá rojọ́ tán, tán bá ní kí ló dé tẹ́ fi ronú bẹ́ẹ̀, á ní ẹ̀mí èṣù ni. Ẹ̀yin kan á máa sọ pé nílé, ẹ̀yin aráalé ẹ máa sọ pé ẹ̀mí èṣù kẹ̀, nǹkan tó hùn ló ṣe. Rárá, ẹ̀mí èṣù ni lóòótọ́. Ẹ̀mí èṣù máa ń gbé èèyàn wọ̀. Nígbà tán bí ẹ, wọ́n bí ibi, wọ́n wá gbé ibi, wọ́n gbé sọnù, wọ́n láwọn ti sín, wọ́n ló ti pẹ̀yìn dànù ayé ẹ. Rárá o, rárá o, ọjọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ó máa padà kó wọ inú ẹni yẹn ni tẹ́niyàn bá ní Kristi ní dídánilójú ní pípé. Ibi yẹn máa ń padà wá, ibi yẹn wá ránṣẹ́ Sátánì lọ́wọ́ nítorí pé ó ti ń fìgbà gbogbo rò wípé mo fẹ́ lówó, mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ dàbí tẹ̀mẹ̀dù, mo fẹ́ lówó bí àwọn èèyàn ńláńlá. Gbogbo bó ṣe ń ròyìn ẹlẹ́mí èṣù náà ń rìn. Nígbà tó bá fẹ́ parí iṣẹ́ á lọ jí ibi ẹ̀ dìde, ibi yẹn á kó wọ inú èèyàn kan, á wá dúró síwájú ẹ̀, á wá tọ́ sọ́nà nǹkan tó fẹ́ yẹn. Mo gbà ládùúrà gbogbo àṣeparí iṣẹ́ Sátánì tí à ń lo ibi lé lórí nínú ayé ẹ látara orúkọ ẹ àtàyè ọjọ́ tá a bí ọ, mo sọ lónìí yìí, gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbénú ẹ tó ń jẹ́ kó máa ro ibi yẹn, ọ̀run fi ọwọ́ iná lé jáde. Àmín Jésù. Ọ̀run fi ọwọ́ iná lé jáde. Àmín Jésù. Ìrìn àjò rere kó wọ inú ayé rẹ lọ. Àmín Jésù. Mo sọ gbólóhùn kẹta yìí, ní gbogbo ọ̀nà tí olùrànlọ́wọ́ fi wà fún ẹ tí wọ́n jẹ́ kẹ́ ẹ pàdé, tó fi rò pé àdúrà ò gbà, agbára tó gbégi dáàbò ojú ọ̀nà, aláàánú àti olùrànlọ́wọ́ rẹ, lónìí ọ̀run fi ná pín níyà. Àmín Jésù. Ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Àmín Jésù. Bó o ṣe ń rántí ọ̀rọ̀ yìí, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní rántí ẹ sí rere. Àmín Jésù. Bó o ṣe ń rántí pé o gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn, àwọn kan máa fẹ́ bú ẹ o tó bá fẹ́ ní o, ṣùgbọ́n lórúkọ Jésù ilẹ̀kùn tó máa ṣí fún ẹ nígbà tí wọ́n bá ní ìtẹ́lọ́rùn tó ń fi nílè rí ẹ bú yẹn, Ọlọ́run á ṣí ilẹ̀kùn àánú yẹn. Àmín Jésù. Wàá rí àánú Ọlọ́run gbà. Àmín. Ojú ò ní tì ẹ́. Àmín Jésù. Ọkàn rẹ á balẹ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín Jésù. Kò ní yí padà. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ tèmi ni Venerable Michael Allen tí gbogbo èèyàn mọ̀ sí Archpope, tí olú ilé ìjọsìn wa wà ní Wàásìnmi, the Christ Church of Cherubim and Seraphim, Fleming's Word, Bishop Allen Memorial ní ìlú Wàásìnmi, Ọ̀tẹ́yì Road ní Wàásìnmi. Ibẹ̀ ni a tẹ̀dó sí. Lórúkọ Jésù àdúrà gbogbo wa yóò gbà ọ́. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Lórúkọ Jésù.